ìbí mú jọjọ jàre. Mú jọjọ. Àníkẹ́ mú jọjọ jàre. Mú jọjọ. Nítorí pé ó ti lé lọ́dún. Mú jọjọ. Ó ti ṣèyí kó tún ṣẹ̀mí. Mú jọjọ. Ọ̀rọ̀ yìí ó dàríwó bó bá ti mú jọjọ. Ẹ̀gbá ké ibẹ̀ lọ́làjú ti sẹ̀. Ẹ̀gbá ké ibẹ̀ lọ́làjú ti sẹ̀. Ọmọ Ẹ̀gbá ló lólúmọ. Ẹ̀gbá ké ibẹ̀ lọ́làjú ti sẹ̀. Ẹ̀gbá ké ibẹ̀ lọ́làjú ti sẹ̀. Ọmọ Ẹ̀gbá ló lólúmọ. Mímọ́ Elédùmarè ọba tó fi mímọ́ bora bí aṣọ. Ìlàyé aláwòrán àbí ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi. Àràmọ́ tún ti dé lónìí bí ṣe mi ni. N ò sá dédédédédédé. Torí ọmọ Bọ́lá ní kẹ́tí sọjọ́ bí lónìí ni. Nurse Mulikat ẹ kú ọdún o. Ọmọ ìyá mi líkì ẹ kú yédùn. Ọdún owó, ọdún ọlá, ọdún rẹ gbogbo lẹ́sìn ìmọ̀ṣẹ́ lágbára Ọlọ́run ọba. Ọmọ Bọ́lá ń lẹ́gbẹ̀rẹ́ ńlẹ̀ òdì ìdẹ́pírí lólógójì. Ẹgbẹ́ àmọ́ Lísàbí ọmọ agbóhùn gbọ́kálá. Ẹgbẹ́ àmọ́ pé adé. Aṣíwájú rere lẹ jẹ́. Èdùmàrè oníjà àfihàn ṣàwátì láwùjọ olóríire. Arìn gbẹrẹgbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dùn. Ẹgbẹ́ òkúkú dùn ẹlẹ́gàn ni ó fẹ́ kí. Ẹgbẹ́ Nurudeen okó àṣeyẹ. Olórí Lukman lẹ́jàre ayarere lọ́dẹ èyọkọ. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣẹ́ láṣẹ Elédùmarè èyọba. Abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ onípòfó oníròfo. Ìgbà rẹ ti ń wù wá Elédùmarè oníjẹ́kọ̀ ọ̀rámáyé. Owó mama Abdulkadri. Mọ́sí Mubaraki ni mama Awal. Máa dá ní gọ̀jọ̀gọ̀jọ̀ ọdún ẹ lóde. Ọba òkè oníjà ó tọ́náwó sáré ọmọ láyé ń bí. Iṣẹ́ tó o ṣe lórí ọmọ onídàálẹ́dọ̀ òfo lágbára Ọlọ́run ọba. Àníkẹ́ mo mọlé àwọn bàbá tó bí yín lọ́mọ. Èrò tí ń rèbẹ̀ ó mọ̀ ṣàfihàn. Ẹ̀gbẹ́ nílé o. Shodeke nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ọmọ ìlọ́tí o. Ilé ọmọ Láròyè ọmọ ọlọ́tí àpẹ ni wọ́n kìran bàbá tó bí yín lọ́mọ. Ọmọ ọlọ́tí ẹ̀yìn ẹ̀kú. Ọlọ́tí ṣubú ẹ̀ má lè lọ. Orí gangan. Ọmọ ọlọ́tí yóò ṣubú ti dìde nílé yín. Ilé ọmọ àrọ́ múmú. Ńbẹ́ yín lọ máa rí bìyà sí. Àníkẹ́ o. Sùtì níyìn sùtì lọ́hùn. Kò sẹ́ni tí ìbá pẹ̀yìndà tí ò lọ́rọ̀ sùtì lẹ́nu. Ṣebí wọ́n la gbọ́n má dá wọn lóhùn o jàre nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ni. Ó wádìí ilé àwọn yeye tẹ̀yìn. Ọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbóhùn gbàkálá. Ọmọ orò tí ń dún yùmùyùmù lẹ́ o. Ẹ̀yin lọ́mọ òru là á ṣe é ka. Èèyàn tó bá ṣerú ẹ̀ lọ́sọ̀ òní lè farare lọ́lé àwọn yeye tẹ̀yìn. Ọmọ aróge Gbagura. Agbọ́n má fìyọ̀ jẹ́ ni. Ọmọ ajífàjẹ́ lọ. Ẹ̀yin lọ́mọ ajífìjà lọ. Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbóhùn gbàkálá. Ẹ̀yin lọ́mọ Oromi ò pagi. Oromi ò pọpẹ. Ọ̀rọ̀ tí ń pa Gbagura ni wọ́n nílé àwọn yeye tó bí yín lọ́mọ. Ọmọ onígbò kan tájèjì ò gbọ́dọ̀ wọ̀. Àjèjì tó bá wà gbòòrò yóò sì dẹni ẹbọra ńlé yeye tó bí yín lọ́mọ kórìjọ́ ọpẹ́ láyé. Olórí láàfin Lukman Abdulaziz gangan ni ọmọ wọn lóde Òṣogbo òròkè ọmọ àsálà. Ńbẹ́rọ tí ń bẹ lóṣogbo lóṣogbo fi wù ọ́. Ọ̀ṣun ní bẹ lóṣogbo lóṣogbo fi wù ní lọ. Àtàrúgbó àti mọ̀jẹ̀sí àwùjọ Súlẹ̀mọ̀ lóṣogbo ni ọmọ yẹ̀yẹ́ àtẹwọ́gbẹ̀já. Nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni kórìjọ́ ọpẹ́ láyé. Àwọn ọmọ ìyá rẹ̀ pàtàkì náà rán mi wá o. Àmọ́ pé Adémọ̀rírì rẹ̀ ni wọ́n lẹ́ẹ̀kú ọdún. Nurudeen Alówónlé lẹ́ẹ̀kú yẹ̀dùn. Àṣeyí ṣàmọ́dún ọdún owó ọdún rẹ̀ gbogbo lẹ́sìn ìmọ̀ṣẹ́ lágbára Ọlọ́run ọba. Ara pápá ńlá bẹ́tù. Ibi gìdàgìdà là bẹ́kùn. Òjòjò oníṣòwò kó má lè nájà kókókókó lára ọ̀tá máa le. Wọ́n wá dàgbà bí àwọn àgbà kan. Wọ́n fọmọ owó sóde ọ̀run lọ́jọ́ ọjọ́ sí. Bí n lówó wá yọ́yọ́yọ́ ló wá dán kìíní. Máàmí ọmọ Bọ́lá ń lé nílùú Canada. Àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀ ẹ̀ nà. Ẹ tẹ̀lé ẹyí pẹ́ lágbára Ọlọ́run ọba. Kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ ńlé ayé tó. Ẹ ò ní mọ̀ sáré ọmọ láyé ń bí. Ọdọọdún ni pèrègún márùn tuntun bọ̀ wálé ayé. Gbogbo bí ẹ bá ń dé Ọlọ́run ọba oníjẹ́kẹ́ rí nira. Níwò ìyá mọ́dún igba alẹ́ rẹ̀ ilé ni. Àwọlé rẹ̀ ilé ni. Ọlá alẹ́ rẹ̀ ilé ni. Ìgbà ọdún kan. Ọlọ́jọ́ ìbí mú jọjọ jàre. Mú jọjọ. Àníkẹ́ mú